wọ́n ní gbogbo àwa tí a wà lọ́dọ̀ bàbá wa ní ọjà tuntun bẹ̀rẹ̀ láti rí bàbá yà sí wọ́n ní kálukú jòkólẹ̀ wá sí lọ́kàn báyìí àwa tí à ń ya fídíò wọ́n ní kálukú náà bẹ̀rẹ̀ kálukú ọ̀sẹ̀tì rẹ̀ kó sì jòkó gbogbo àwa tí à ń pè nǹkan wọ́n ní káwa náà ṣe sùúrù ṣẹ́jú mélòó kan iná àtẹ̀yìnà kà èyí tí a máa ké bàbá Mukadam Agba àtúnkè láàárọ̀ yìí gbogbo àwa tí àjọ máa ké náà la wà ní àyìn wọ́n ní a ké bá a ti máa ké ọba tó ní àlàáfíà lọ́dọ̀ kó bá a ṣàlékún ẹ̀ fún bàbá. Àmín. Gbogbo àwa tí a bá bá wọn ṣe kọ́mọ yọ àlàáfíà kó nú ọ̀rọ̀ tiwa náà. Àmín. ó yẹ já ṣe kó hóyàn mu. bismillahir rahmanir rahim. inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar. inna shani'aka huwa al-abtar. inna kafaynaka al-mustahzi'in. inna kafaynaka al-mustahzi'in. inna kafaynaka al-mustahzi'in. فسيكفيكهم الله وهو السميع العليم. فسيكفيكهم الله وهو السميع العليم. فسيكفيكهم الله وهو السميع العليم. آمين متى متى. آمين 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 يا الله. أواتي أسينا وأنا كالكو سينا أتينا كوكفنا راري ولون كبيا بكاتا كالكو. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر. bàbá wa tí wọ́n ẹsẹ̀ dé kálukú wáyé tí ó jókòó sí wọ́n ní àfarabalẹ̀ nítorí Ọlọ́run. bismillah. a'udhu billahi minash shaitonir rajim. bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا. إنما لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا. إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا. فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا. ووصينا الإنسان بوالديه إحسانا. الله. حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي
وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين صدق الله العظيم. gbọ́dọ̀ ń tóbi dáadáa ẹlẹ́ẹ̀kẹta kájọ́ lókè jù báyìí lọ béèyàn bá dúró tìyàn èèyàn máa dúró tì tanyanyan ni ìjókòó gbogbo ẹ̀yin ẹni ọlọ́run ní àyín ẹ wá fi pọ́n àmírù sàbábìlì ni ẹ dákun ẹ wá yọ̀ǹda rẹ̀ fún wọn tanyanyan kálukọ́ sọ̀spẹ́ndì àròyé torí ọlọ́run. Now, astazin. àwọn máa gbá yọ̀ǹda gbogbo bí a bá ti sọ̀rọ̀ a sì níbi tá a ti gbà kọjá bí ọlọ́run gbé sí náà lọ. àbá ìmáàmù àgbà number 1 citizen fún council of ulama ní Kwara State wọ́n ní sẹ́ yọ̀ǹda bàbá làwọn yọ̀ǹda ọlọ́run ọjọ́ rọrùn. bàbá wa the honourable speaker of the house fún council of ulama bàbá wa jánásí àgbà sẹ́ wá yọ̀ǹda torí fìlà méjì ní bẹ lérí ẹ̀yìn nìkan sẹ́ yọ̀ǹda bàbá làwọn yọ̀ǹda. bàbá wa àfáà arábànà níta bá yàn lọrin ìlú mi ò tó máa yàn àwa ti ké gbogbo ẹ̀ àti sẹ́ńtì ọ̀sàdúrà bẹ̀rẹ̀ àti sẹ́ńtì ọ̀sàdúrà parí bọ́lá bá wà fà wọ́n náà yọ láàrin ó dùgbẹ́ fọlọ́run ni. bàbá wa Anthony general wa sáwọn náà yọ̀ǹda wa àlífà wa kò kéwu àfáà arábànà tòní wọn làwọn yọ̀ǹda. bàbá wa àfáà pẹ̀lú tẹ̀lifà àfáà Hussein láti Akata láti Gàmọ wọn ní sẹ́ yọ̀ǹda. bàbá wa àgbà ní Kùntù ńkọ́ bàbá sẹ́yìn náà yọ̀ǹda. bàbá wa Alhaji wa àgbà Nuhu Abbas sẹ́yìn náà yọ̀ǹda. bàbá wa ọlọ́pọ̀ ẹ̀wà ànọ́dá ọlọ́pọ̀ ẹ̀wà nílọrin yóò tò ní sẹ́yìn náà yọ̀ǹda bàbá. bàbá wa àgbà Ọ̀lànrù sẹ́yìn náà yọ̀ǹda. bàbá wa Mùdírù wa níwájú airport lọ́hùn sẹ́yìn náà yọ̀ǹda. àwọn bàbá wa tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín kéní lẹ́gbẹ̀ẹ́ yín kejì bàbá wa Mọ́gàjí nù ní ti Kùntù ẹ bá ń ṣe séwù ẹ wí dáadáa wọn làwọn náà yọ̀ǹda wọn lọkọ mọ̀mọ́ tí ò sínú. bàbá wa oníkìjìpá dán halali wọn ní sẹ́yìn náà yọ̀ǹda bàbá wa oníròyìn dáadáa yá salam sẹ́yìn náà yọ̀ǹda bàbá. o pé jálẹ̀. naam. oníròyìn kàyébì. ẹ̀yin lẹ tó pè lóye mọ́ wí bá ní pẹ̀lú gbogbo àwọn bàbá wa láti àgbàrẹ̀ rẹ̀ gbogbo àwọn bàbá wa àgbà látàgbàjì àgbà yọ̀ǹda ọ̀dọ̀ yín. bàbá wa tí à ń jọ ń wọra wa báyìí Samari Fidau Sheikh Abdul Qadiri Zerkin Samari Fidau oníkanwó sẹ́yìn náà yọ̀ǹda. Malami kàmá mínísítà ajiwa Abdul Kabiri Muhammadul Kabir Afukulola sẹ́yìn náà yọ̀ǹda. bàbá wa onípẹ̀ àti gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn àmọ́ yọ́ bá wọn torí àsìkò náà ni ẹ má bínú torí Ọlọ́run. bàbá wa ilé ayígóró gbogbo wọn lágbà yọ̀ǹda wọn. bàbá wa alágbàjì wọn á kí ọmọ bàbá mi àwọn àfáwọn olóyin ẹ̀ tí ìmọ̀ fọmọ bàbá mi ni wọ́n ṣe ń dákọ̀ rẹ̀ kẹ́ gbọ́ sọ ibùl Kùránì ẹ̀ fàṣọ pé ní Allahu Akbaru àjíwá fẹ́ẹ́fẹ́ ọmọ bàbá kan náà ni gbogbo wa mo kí yín púpọ̀. bàbá wa Halifa alágbàjì gan-an ẹ ṣeun àwọn náà ń bẹ níyà yín àkí wọn. Halifa wa onímìídìn ẹ̀yin lẹ́tún mọ́rú àwọn okọ̀ ní ti yín lálóore ẹ jẹ́ nǹkan àtọ́dọ̀ yìí bọ́ ọmọ kí bàbá wa Sàláàtì àbí kí n má gbà bàbá Sàláàtì ni àbá Mukadam Agba òní gbà bàbá wa Sàláàtì Sehul Halka. èmi ni ọjọ́ ń gba nǹkan mi. tọ́ Sehul Halka káyẹ̀dá tọ̀ sí kéèna. bàbá wa bala ló ń kọ́ sẹ́ni yọ̀ǹda bàbá wa Sahibul Bayani wo Tibuyani alápàtà ọ̀rọ̀ ẹ̀ ní sísọ láéláé àná wọn ṣaláìsí wọ́n wá wò pé tàwọn lè gbé lọ tí wọ́n bá ṣe wá sí ń bẹ̀ wọ́n wá gbé àbá Mukadam Agba lọ wọ́n ná ìyáláyà owó fún wa láì ganu fa wọ́n sì ná ìyáláyà owó fún wa ọlọ́wọ́ bá dúró tì yín àbá Sahibul Bayani èyí sàmọ́ láìkì yín sí ni ọlọ́wọ́ bá fẹ́ràn yín bàbá wa fẹ́ẹ́fẹ́ sẹ́yìn náà yọ̀ǹda Alhaji wa Aribidesi Sheikh Abdul Fatai àbá Mukadam Agba wọ́n bẹ́ẹ̀ sọ òfin òkà fún yín nísìn yín ẹ bàbá wa Aribidesi tẹ̀jọ́ ń wòrán yín ẹ̀yin ń jẹ́ bàbá àbèjì bàbá Aribidesi náà wà tún bí ó bí bèjì níjó lẹ́bí àná ni àbọ̀ ni bàbá àbèjì àkìyìn púpọ̀
ọlọ́wọ́ bá dúró tì yín bàbá wa ṣéwù wa Tajudeen ọlọ́wọ́ bá fẹ́ràn yín Sọlágbẹ̀rú ọmọ àlùbáríkà ọkọ̀ àfàwà jẹ́ntù èèyàn ńlá ni ọlọ́wọ́ bá fẹ́ràn yín àti àwọn àfàwà àlùbáríkà FM lè mímọ́ àfàwà ẹlẹ́kẹ́ àmọ́ ṣiṣẹ́ àlùbáríkà ni àti gbogbo àfà níyà yín àfàwà ẹlẹ́gẹ̀ ọ̀rẹ́ mi àfàwà ọládì sáà bàbá ń yà sí ọlọ́wọ́ ìmáàmù Sakirin yọ̀dà bàbá wa akẹ́yẹdé ọlọ́wọ́ ní dààmú yín o bàbá wa àbá àkànbẹ́yà yín ó ní Ìlọrin náà àwa náà fàṣẹwó ẹ ti mẹ́ńtọ̀ ọ̀hún Ìlọrin náà fẹ́ aṣẹ́wó Ìlọrin náà fẹ́ aṣẹ́wó ẹ̀ nígbà yóò gbọ́dọ̀ tóbi fún yín ẹnìkan lọ́wọ́ ní fẹ́ lọ́rin ọlọ́wọ́ náà fẹ́ aṣẹ́wó mọ́wùlẹ̀ fẹ́ wà ọlọ́wọ́ dúró tì yín bàbá wa tọ́yá yìí àti àbá wa fẹ́ ṣe jí ọlọ́wọ́ bá dúró tì yín àbá wa yá Latif gbogbo ẹ̀ mo kí jẹ́ tèmi ọ́ dára bàbá rílí gbogbo ẹ̀ mo rí ayédè mo rí yín àlùfáà wa àgbà ọmọlábí ẹ̀dá kò tó báwọn náà bàbá yà sí ẹnìkan ní ètí ìdákọ olóyin lẹ́yìn tó mọ dáná nù tí ìbá dákọ olóyin àti tó yá yìí àti yóò dáa fún yín jàre àti amiru ní jẹ́ìs àti àfáà wa aláǹgùwa àti dọ́kítọ́rù wa Abdul Fatai ọwọ́ àkó àná àbá Mukadam Agba ẹ́ńjìnì rẹ dúró ẹni tí ń sá fún kú ó kọ́ ọtí ẹnìkan nù bàbá wa àbá wọn láyé mi ká lágbàjì bàbá wa ọlọ́wọ́ bá ń dúró lágbàjì ẹ̀jẹ̀ ń dá dúró báwọn náà. ẹ má ti dàdó oko àbá Dáúdà tèmi náà. tọ́ lẹ́rú dá. ṣé wàá Dáúd. sọ̀yọ̀dá ayọ̀dá tọ̀ ẹ dákun tó lọ. ajírí mọ́mọ́ àgbà òfin lọ́rin ó ní ètí ìdákọ̀ tòun náà àfàwọn onípẹ̀ nígbà mo ti dákọ̀ CPS kí ló tó fẹ́ kí n mọ dákọ̀ rẹ sí. ọ̀rẹ́ ti dákọ̀ ẹ̀gbọ́n àti dákọ̀ àbúrò náà nù. ọ̀pẹ kọjá pé owó tó ná kó lè hàn ni. gbogbo àwọn olólùfẹ́ wa látọ̀dọ̀ àbá wa dáhìá ajíláyé gbogbo yín mo kí ọlọ́wọ́ fẹ́ràn yín. bàbá wa ọlọ́run wà Abdul Kadiri. ẹnìkan ní kẹnu bọ̀ mí lẹ́yìn. Allahu Akbar. sẹ́ẹ̀lì pé èèyàn bẹ lábẹ́ aṣọ oníkan wàláì ẹ wo bí wọ́n ti ń dákọ̀ gbogbo èèyàn ọwọ́ akẹnu bèmí lẹ́yìn ní èyí tí ìlọ pé tọ́ ó sì mọ̀ pé mo jù ú lọ o. àwọn náà yọ̀ǹda. ọwọ́ ni ó kó òun àná tó òun gan àná tòun náà olódò. kọ́lá àbá sẹ́kí ń tẹ́lọ̀ mo kí i púpọ̀ ẹ bá ṣe ṣéwù. olódò adakọ olódò. ẹ ṣeun. ẹ dákun. atọ́ ẹ ṣe. ẹ dákun. amọ̀dé. gbogbo àwa tí à ń ṣàròyé látẹ̀ẹ̀kan ẹ má jẹ́ ká ní àyàsọ́ lọ́hùn. ìzá tajara ata alárẹ̀ bìlẹ̀ ọ̀la tẹ́yìn abá láyàsọ́ lọ́hùn tọ́lọ́hùn bá ṣe tán tí yọ jáde sí yọ yà á lẹ́nu. ẹni tí fúnpa rẹ̀ bá ga ní wọ́n bá gbé lọ síbítù tí wọ́n fún un lóògùn tí wọ́n tún kọ̀ mí fún un tó bá mú tán nǹkan lálàáfíà sahibul bayani wa tibiyan bọ́ bá tó délé kò ní lálàáfíà wọ́n ò lò ti wálẹ̀ ó ti wà nọ́mọ̀ ètò ń jẹ́ àlàáfíà lọ́dọ̀ Ọlọ́run dákun bàbá yìí lọ́ọ́ jókòó náà tó ń tó mi hùn. oníkan lọ́dọ̀ Ọlọ́run làlàáfíà wà nǹkan mẹ́ta kò gbé sọ́dọ̀ ọmọ ádámọ̀ tọ́bajọ́ ọmọ ádámọ̀ ọmọ ibi tọ́wọ́ àwọn làálà sí ọmọ ádámọ̀ mi. ṣé wọ́n ti gbà yọ̀dá bàbá. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ láti gbà wọ́n ti gírántì ẹ̀ àbáwá gbóńdó ṣéwà Ibrahim gbàmúgbò bẹ̀ wọ́n ní sì mo tún rí ẹ̀yin náà. ẹ bẹ̀rẹ̀ dákun ẹ bẹ̀rẹ̀ àmì ọ̀ wá gbogbo fìtínà tẹ̀yìn wá kì í. ṣé òfééfé. adamallahu hayatahu. àkọ́kọ́ ni. Ọlọ́run ò gbé sọ́dọ̀ ọmọ ènìyàn ọ̀dọ̀ ara ẹ̀ ló gbé sí òun ní ṣe fún yàn. ètè ń jẹ́ èmi white ni colored ni black and white ni kò sí dókítà tó gbọdọ̀ mọ̀ ìwọ tó sì ń bẹ lára rẹ náà ò lè mọ̀ kọ́mi ìlìmí ka gbogbo orúmọ̀ tó bá máa ò lè mọ̀ túrú pé kò fi mẹ́ nìkan ó ti sọ fún àná mi bá wá bí ọ́ o lè rọ́. mi ní àmúrí rọ́bì. sẹ́ni pé kọ̀sẹ́ nìkan tó lè mọ̀. ení. ẹlẹ́ẹ̀kejì òun náà làlàáfíà tẹ̀lé ń lò yìí níbi tó fi kọ́ ẹnìkan ọ̀mọ́ tẹ́lómi bá wo ibi tó lálà ṣe tiẹ̀ dé
yóò padà sẹ́yìn afáàmì alóhùn mọ́tà yóò padà sẹ́yìn pé àti mo ti kíní yìí lò àmọ́ kò ní fi hàn nìkan tọ́ba ti tẹ́ ibi tí ọba dùn tí ò ní lè lọ bì kán mọ́ lọ́lọ́run mú ó di mélòó ó di méjì ẹlẹ́kẹ̀ẹ́ta rèé o bàbá mi ṣe olùwáríkà òun náà ní kádàrá. Allah ọlọ́ni kálámà. wọ́n ti kọ́ lórí ti pẹ́ nínú ìlú ayé yìí àmọ́ tá Haruna yé wa Haruna sọ̀rọ̀ òun kọ́ tiẹ̀ pé kádàrá ògbóògùn ó ní ẹ̀ẹ́dẹ́tì ẹ máa gbọ́ ọlágun lẹ́yìn ẹ̀dá ó ṣòro láti yí padà ẹ̀ẹ́rì tí wọ́n bá tẹlómi jẹ́ àmọ́ kádàrá ò ní bàjẹ́. àrò ni ọ yà gbogbo ẹni tó ń rìn gèrègèrè àbí wọn bá dọdọ rẹ kí wọn tó jẹ yẹn. bó ti ṣe tiẹ̀ ní. nítorí eléyìí ìjókòó tá a wá jókòó ìjókòó ẹ̀kọ́ ni àsìkò tí ó sì tún náwó Sheikh Abdul Fatai. Amiru Shabab. náà ló jọ òní a máa jọ sí apọ́ǹtì pẹ̀lú òbí ni. bí khairu nisa obìnrin gidi láyé aw khairu lumarat obìnrin gidi láyé náà lè tó jẹ́ pé ó tọ́jú àwọn àjíyàlú rẹ̀ obìnrin tí ó jàjẹ́ ọmọ mọ́lẹ̀ náà níyàwó àmì obìnrin tí ó gbọ́mọ kalẹ̀ kọ́ mọ́ jó káàkiri náà níyàwó àmì tí òjò wọn kè dára fún ọ kè rọgbọ kè dára ẹsìn ó sì gbọmọ kalẹ̀ tí bàtà yìí débi tó dé àtàwọn yòókù ìyá yìí ọjà di wọn mọ́lẹ̀ bí ìyá ọba sì jìyà kò gbọdọ̀ jẹ́ yá gbogbo ìyá tí ọba jìyà lérí ọmọ wọn ọba bá ń pè ọ ní ìyá mọ dáhùn gbogbo tí ń bá ń jẹ ẹ̀dá kòtòrò lọ gbogbo tí ń jẹ Àmínà tí wọn bá yá fún gbogbo tó bá jáde lára rẹ̀ ọjọ́ èèyàn láyé. wọlé ìsànàbùtù yàmbùtù fìlì jìnnàní. gbogbo orúgbìn tẹ ẹrí tí ń hù yìí tọkàn yàtọ̀ èyí tá a bá dá sóko bójú ọ̀bárò á máa lọ bomi sí i àmọ́ tinú ọkàn kò sí ní táàbù sí ọmọ ní tinú ọkàn. wọlé ìsànàbùtù yàmbùtù fìlì jìnnàní kàmísìlì nàbùtì yàmbùtù fìlì fàlàtì. bá a ti ń gbìn kásókò tẹ́ ń lọ bomi sí ọmọ ò ṣe bomi sí báwọn ìyá ni wàhálà ìyá wa bomi ó fomi rẹ sọ́kàn àtàwọn yòókù rẹ ọwọ́ hàn lérílẹ̀ ayé. níbi tí o ti hí sí àti hàn bọ̀rọ̀ ọlọ́run sì fà ń yọ àtẹ̀yìn àtàwọn yòókù yín. gbogbo ẹni tó ní ìyá ní nǹkan mọ tọ́lọ̀ ń ṣe pẹ̀lú òun ẹni tí ó sì ní mọ́ kọ́ mọ tóun ó tó ṣe pẹ̀lú ọlọ́run. wàhálì yorùjá lè àti fàálì kàmáàlì. alẹ́ yorùjá alẹ́ àti fàálì kàmáàlì ta ló lè fọwọ́ sọ̀yà pọ̀ mọ́ mi ó jẹ́ èèyàn ń sì ń fọmọ rẹ̀ lọ́mú. gbogbo ẹni tẹ́ ẹ bá rí tó jẹ́ èèyàn láyé ìyá ni. ìsàrítàdọ̀hún ṣẹ̀dí yànnà kì í sọ ti. ọba ti lọ fẹ́ bìnrin fọmọ rẹ̀ lékílé ìbíkúbi ni ó sì wá bí sínú ilé rẹ̀. ẹ wò ó nísì èmi ọmọ bí wọ́n ti ṣe ríra wọn pẹ̀lú bàbá tọ́lọ̀ fi wá ní kí àwọn arú àwọn ẹ wo gbogbo tó jókòó ni ìyá gidi ní lẹ́jáde lára wọn bá bí a bá wá rí i pé èèyàn gidi ń bẹ nù ya dan ádámà mi uyanga ni ali ọmọ ádámà sọ̀rọ̀ gẹ́ẹ̀tì bá di jòkó síra wa yìí a sì máa rẹ́rìn síra wa àmọ́ èrè ibu ayé àtọ̀run náà lẹ lómi ó sì sí. ọmọ gidi tí ń bẹ nù ya ọmọ gidi tí ń bẹ nù ya àwọn kò tí mọ̀. wọ́n ti mọ̀ láyé nìyí pé nǹkan tí ń bọ̀ yìí lágbára wọ́n mọ̀ wá sáré kí wọ́n ti sáré lérí rẹ̀ o. Allah. ìyá jìyà lérí rẹ̀ púpọ̀
tí yaba lọ pọn mi tọmọ gidi sì ń bẹnu rẹ̀ alájẹ nìkan. jàlá fi sẹ́fìnà. fi sẹ́fìnà ti ummiha sẹ́fìnà ọlọ́run ó gbé ọkọ̀ kan sínú ìyá ọmọ tí ó jẹ èèyàn ọkọ̀ kan ni ó gbé sínú ẹ̀ súnmọ́ àlìjáàmà yóò wá fi ìjánu bọ ọmọ lẹ́nu báyìí. ẹ̀yin ò ní mọ̀ torí dúró nínú. báwa ti ń fi ìjánu bọ ẹsìn lẹ́nu lọ́lọ́run ó fi bọ ọmọ lẹ́nu. nínú ìyá rẹ̀ lọ́mọ gidi. bọ́bá lọ pọn mi tí wọ́n yan àwọn eléré púpọ̀ lọ́lẹ́ bá wa gbà ní kúkú kọ́mọ ní ọ wáyé lókù wọ́n tún lè fún olóòka. fi gbá níkùn àbòyún. kọ́ wa gbá ọlọ́run ní kí n lọ gbá ìwọ ọmọ láìka bá ń fàjánu ọmọ. gbé kó omi tí ṣe ó ti bá a. ọmọ wa kó mbẹ bọ́ bá gbá òfìfo lọ gbá wọ́n ti gbá ọ. tasakar wọ́n kíta mauludi. àbátọ́ lórí yìí ń bẹ níyà yìí. tasakar wọ́n kíta mauludi. ń bọ̀ àfáàfin efe torí. Allah. àkọ́tìrà rẹ̀ ṣé olùwáríkà gbogbo ẹ̀ má ti rí tìrà yìí àwọn èyí tí mo bá rí pé ọjọ́ tó lọ́hùn èmi máa mú yín sì máa fi sọ̀rọ̀. ẹni ọkọrin yìí bẹ́yìn. ẹni tó kọrin yìí bẹ́yìn. tasakar wọ́n kíta mauludi. ọjọ́ tí yàrá wáyé téèyàn ń bọ̀ wáyé ẹ máa rántí ọjọ́ òun ẹlẹ́mìíràn ti mọ̀ fẹ́ sí birthday ọ̀pẹ birthday. tasakar wọ́n kíta mauludi. ọba fẹ́ kọ́ dáa fún ọ sí ó ní mo fẹ́ rántí ọjọ́ ọ̀kúnlẹ̀ màmá mi. ìsàmàkùn tàbílímàdì. ọ̀ ń bẹ nínú ìyá báyìí. ulidita iná látàdírì. àbá mi ìyá ọmọ jẹ ọmọ ọmọ jẹ ìyá ọmọ mu ọmọ ọmọ bọba gbóná púpọ̀ Ọlọ́run àní màláíkà ẹ kú lu ẹ. nínú àwọn tí ń kọtíra sọ ibùdó kúrò ayé ń bẹnu wọn tí èyí ṣe kíkà kékeré. ẹgbẹ́ bá kọtíra ẹja kan tó rí náà rí tírọ̀ ó máa wo tíra yín. bí ajísù bá bí sádìrú bá yàtọ̀ sí ajísù àwa mọ̀. alhamdulilah. àmọ́ bọ́ bá ṣe déédéé tọ́lọ́ àṣọ. tasakari wakita mauludi. akéèyàn rántí pé mo fẹ́ rántí ọjọ́ tí ìyá mi bí mi. ìsàmàkùn tàbílímàdì. gbogbo àtọ́ ń wà nínú tẹ. ulidita iná látàdírì. kò sẹ́ni ọmọ gbà tó ń dé yìí nù wa. bí anaka jì tàbílíkẹ́yì. ó di ẹlòmíì láńkọ́ọ̀bù láti inú ìyá rẹ̀ ẹ̀ sì ní rí lọ́wọ́ rẹ̀ gbogbo ibi tó bá lọ láyé tí ó rí sí òsì. dákun bàbá ìjẹun rí náà. ẹ̀rí èèyàn tí ń bẹ ń lu èbó ni ẹ̀jẹ̀ wà Nàìjíríà lẹ́tùn mọ̀ bò lójú òfin àdáta. dákun tó lọ́kọ ọmọ tí ìyá ṣe ní sọ o. ìyá ìṣe wà sábà kálukú wa mú ìyá rẹ̀ ó sọ ọ́ di lẹ́dà búrẹ́dì. máa rántí ọjọ́ tí ìyá yìí ṣe wàhálà tó ń sunkún lọ́gànjọ́ tí bàbá ti sùn tó ń wá sí ọmọ ẹkùn náà dà. ọmọ ẹkùn náà rèé. ọmọ ẹkùn náà dà. ọmọ ẹkùn náà rèé. tá ń ná o. ọmọ ẹyẹ ni ẹlẹ́ lóko. kọ́sá lọ. tí òré nílùú yìí sì ń jó lọ́gànjọ́. yà á bá sá. kọ́ọ̀lálẹ́ ajúzi. kọ́ọ̀lálẹ́ ajú. ń bọ̀ ìṣẹ́jú mẹ́ta lókù ìṣẹ́jú mẹ́ta lókù débi sọ wọn kiri torí ọ̀rọ̀ ọ̀yẹ́ ò yá àwọn èèyàn. títí dì sí. ìlọlọ́run fi tètè mú bàbá kò kọ́ ọmọ ìrànjú máa yé ń yà. ìyá ló yẹ kó máa jẹ gbogbo ẹ̀. ìyá la wá yẹ̀yẹ́ yìí. yà á bá sá. ọmọ mi ò kúnlẹ̀ kí ìyá rẹ̀ mọ́ bí ìyá rẹ̀ kò gbà fún un mọ́. kawulali ajusi. gbọ́ ni ọwọ́ àti wáyé ni ya habasa kawulali ajusi ilabula. lama haka namira wọn fi lanfilikuwa. ní wọn bọ ọmọ sí ọmọ ẹkùn náà dà ọmọ sì ní jájá lọ́wọ́ rẹ̀ ní wọn kọ ọmọ rẹ̀ lọ́mọ ẹkùn ń pè ní gbogbo tí ń pè ń kọ́mọ ó lè dákẹ́ ẹkún. àjàfáwò tani. àjàfáwò tani lónìí èmi lọ́wọ́ aṣọ dẹni tó takété sí. ajá àdìtani. èmi lọ ń takò tí ń bọ sọ̀rọ̀. akafari tani. èmi lọ ya bùtùlù sí lónìí. ìsinsìnyí ta sọ ìbàkú ẹtì. tí kò dé yẹn èmi lọ wá takété sí báyìí. wọ́dọ̀ ó ọwọ́ aṣọ ìbànújẹ́ sínú ìyá rẹ̀ láàrin àwọn ìyá wọn sí báyìí tọ́ ọlọ́run ọba ń dá ọ padà. Allah. Allah. gbogbo ẹ̀yin tí ya ń wí bẹ́ẹ̀ fún ẹ tètè padà ẹ padà nítorí ọlọ́run àfa Fatai sàrà àtàṣe tí mo fi lẹ́jọ́ sí àpọ́ǹtì
ètò sọ́mọ bíbí ò sínú alukurani tọ̀ máa bí lọ́jú tọ́lọ́mbá ló bì í dé. yẹn rí na Isiaka láàánú sáàmà fi lẹ́yìn sílẹ̀ nínú sẹ̀ríà kò ṣètò sọ́mọ bíbí. máa bí lọ ní. Ọlọ́run má fi ìyà jẹ wá. àmín. má fòṣì ta wá. àmín. sẹ́ ń gbọ́ mi lásìkò Musa lọ bẹ̀rẹ̀ maternity. wọ́n ní ọmọ tá a bí yìí àárò tàbí tọ́ wọn àtúní bí mi mọ́ wọ́n lè pa àwọn làwọn ń tọ́ mọ́ ni. bóyá Isa ni ọkùnrin yìí wọ́n fi ra wọn lẹ̀ wọ́n làwọn ò bí mọ́mọ́. àwọn àtìyàwó àtọkọ. àtìyàwó àtọkọ wọn ò bí mọ́mọ́. ó ti tó bí ọdún mẹ́ta síra wọn Ọlọ́run ní ẹ̀kúrọ́ ọ wá dẹ wọn síra wọn ìyàwó wa tó sọ pé láago mélòó. njẹ́ òlélẹ yìí tún bẹ́ẹ̀ bẹ̀rẹ̀. njẹ́ òlélẹ yìí tún bẹ̀rẹ̀ Ọlọ́run dẹ wọn síra wọn bí ti dẹ wọn. bẹ́ẹ̀ ni oyún ni oyún kọ́ oyún ni. ọba doyún. ọba doyún yóò bí ọmọ báyìí. lẹ́sàlẹ̀ ùtọ́mùn. ọmọ ọba lẹ́nu. ó bí ọmọ ẹ̀ mọ̀ lẹ́yìn imú ọkọ̀ jágbẹ́ ni. kò sẹ́nu. kò sẹ́nu ń bẹ̀. tẹ́nìkan ó fi omi sí tẹ́nìkan ó fò oúnjẹ sí. dépò pé wàá sọ fún wa. ẹ dábò gbogbo ẹni ọba mọ̀ kọ́ lọ́n kọ́ sọ pé Allahu Akbar. Allahu Akbar. bọ́ọ̀ bá ti wí ọkẹ́rin. kò sẹ́nu ń bẹ̀. kò sẹ́nu ń bẹ̀. kò sí kankan laysa lil abawayni illa khidmatan lil jism. àtìyá àti bàbá wọn ò rí nǹkan kan sí kí wọ́n máa tọ́jú bọ́dì. ìyá ọ̀wẹ́ bàbá ń raṣọ. ataka araba yafa títí tọ́ mọ́ fẹ́ débi pí ọ bàlágà. kò sì jẹ kò sì mu ń sì ń dàgbà mọ́ wọn lọ́wọ́ ẹnìkan ò fún un jẹ ẹnìkan ò sì fún un mu Ọlọ́run fẹ́ sọ fún wa pé ṣé nítorí ipá ń fọ ọmọ ló ń jẹ lẹ́bi lẹ́fọ̀ ètò sọmọ bí. ẹlòmíràn báyìí lẹ́ ń fún jẹ ni tí fi ń dé èèyàn. ọwọ́ àbí kọ́mọ mi lọlẹ̀ obìkan tó ń jẹ kọ́mọ mi lókè obìkan tó mi fún ta ni ṣiṣẹ́ yìí. Allah. gbogbo ẹ̀yin tẹ́ wá bu àṣírí ìyá yìí ebi ò ní pa yín. àmín. ò ní pọ ọmọ yín. àmín. gbogbo ibi tó dáadé fún yín kò ní bàjẹ́. Abdul Fatai ẹsẹ sàrà wasalam aleykum. bàbá wa jánẹsí àgbà wọ́n ní wá sí lélẹyìí wọ́n ní gbogbo àwọn jẹmọ káfarabalẹ̀ kádàkùn torí Ọlọ́run àti ìṣèfìdá látẹnu bàbá ìmáàmù àgbà nílọrin àti gbogbo agbègbè rẹ̀ bí wọ́n ti máa tó fún yín nípele mẹ́tẹ̀ẹ̀ta náà látún tó fún yín lọ́sàn-án tòní tá a wà ń bẹ̀ yìí àkókò ìpele náà làwọn àgbàlagbà Ọlọ́run bùkún kẹ́ wọn Ọlọ́run bùkún kẹ́ wọn Ọlọ́run bùkún àánú sí fún wọn bẹ́ẹ̀ ẹ̀yin gangan fúnra yín ọ̀tún àlàáfíà tẹ́ fi jíṣẹ́ ipẹ́ Ọlọ́run bá wa ṣe fún yín ọ̀tún bíbọ́ àṣírí tẹ́ fi jíṣẹ́ ipẹ́ Ọlọ́run bá wa ṣe fún yín ìdùnnú lọ́tún ẹnì kankan ò ní lọ́dọ̀ Ọlọ́run ló ní lọ́dọ̀ Ọlọ́run ti fún yín báyìí Ọlọ́run má gbà kó lọ́wọ́ yín láéláé Ọlọ́run máa ṣe fún yín sí i lérí ara yín àti péré ẹ̀kẹta òun náà làwọn ọmọ yín Ọlọ́run wọlá nàbà Muhammad ọláyétáwà yìí ọlá jama Ọlọ́run gbàdúrà tí yín síwájú sí i fún yín fún wọn lójú ẹ̀mí yín àti lójú ẹ̀mí yín bákan náà bismillah kòrúwọ́lọ́ fún àwọn àgbàlagbà inna ataynaka fún àwọn kí Ọlọ́run yìí ìlà fi Quraishin fẹ́yìn gangan àmì bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad àmì bismillahir rahmanir rahim inna ataynaka al-kawthar وصل لربك ونهار إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم ليلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين آمين
آمين يا الله.